olùfọ́nrán ti ìlú ifọ̀n ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba peter ìpàdéọlá ó mà ti dá sí awuyewuye tó ń lọ ní àárín àwọn ọmọ yorùbá pàápàá lórí ẹ̀rọ ayélujára lórí ọba tó tóbi jù ní gbogbo ilẹ̀ yorùbá ìyẹn ẹni tó jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ yorùbá olórí ọba ládéládé tí olúfọ́n tó sì ti jẹ́ kó di mọ̀ pé orí ìtẹ́ àwọn baba ńlá gbogbo ọmọ yorùbá yún ìtẹ́ òdùduwà ènìyàn àrólé òdùduwà ọọ̀ni ilé-ifẹ̀ ọba babátúndé ẹnìtàn adéyẹyẹ ògúnwùsì ọ̀jájá kejì ó jẹ́ kó di mọ̀ pé orí ìtẹ́ oòduà ló jókòó sí àti pé kò sí ọmọ yorùbá tàbí ọba yorùbá kan tí ó ju ọọ̀ni lọ gbogbo àwọn ló sì yẹ kó máa pọ́n lé ká bá bọ̀wọ̀ fún gidigidi. ẹ rántí pé láti àsìkò díẹ̀ sẹ́yìn pàápàá látìgbà tí aláàfin ìlú ọ̀yọ́ ọba abdulhakeem abímbọ́lá ọ̀wádé àkọ́kọ́ tó ti di aláàfin ọ̀yọ́ nínú oṣù kẹrin ọdún tó kọjá ó ní awuyewuye tó ti bẹ̀rẹ̀ padà lórí ẹni tí ó jẹ́ àgbà láàrin ọọ̀ni àti aláàfin ìyẹn pé ta ní ipò ọba àwọn méjèèjì tí ó ga jùlọ tó sì jẹ́ pé báwọn kan bá ṣe ń sọ pé ọọ̀ni inú olórí gbogbo ọba ní ilẹ̀ yorùbá pàápàá bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bí wọ́n ṣe tún fìdí ẹ̀ múlẹ̀ pé ọọ̀ni ni alága gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ní apá gúúsù nàìjíríà àti alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní gbogbo nàìjíríà èyí tóun àti sultan ìlú sokoto alhaji saad abubakar tí wọ́n jọ dì mú. ṣá ò pẹ̀lú bí awuyewuye ṣe wá ń jà rìnrìn táwọn kan sọ pé aláàfin ọ̀yọ́ ó ní olórí gbogbo ọba ilẹ̀ yorùbá táwọn míín sọ pé ọọ̀ni òrìṣà ó ní olórí gbogbo ọba ilẹ̀ yorùbá níṣe ni olúfọ́n àti ìlú ifọ̀n ní ìpínlẹ̀ ọ̀ṣun ni ló mà ti gbẹnu sí mike tó ti dá sí ọ̀rọ̀ yìí tó sì jẹ́ kó di mọ̀ pé ọọ̀ni ilé-ifẹ̀ kò ṣeé rí fín o gbogbo ọmọ yorùbá pátápátá ló sì yẹ kí wọ́n máa bọ̀wọ̀ fún un lásìkò tí wọ́n ń ṣayẹyẹ oòdùà ní inú ààfin ọọ̀ni ilé-ifẹ̀ nínú olúfọ́n ọba peter ìpàdéọlá ló tú àṣírí yìí ó jẹ́ kó di mọ̀ wípé bí a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó dé olórí fún gbogbo yorùbá àti gbogbo ọba ó ní ọọ̀ni ilé-ifẹ̀ ni kò sẹ́ni tí ó lè bá dù ú kódà olúfọ́n àti ìlú ifọ̀n ó jẹ́ kó di mọ̀ pé gbogbo ọmọ yorùbá láti ìlú ilé-ifẹ̀ ni wọ́n ti wá àti pé bàbá rí ọba kan nílẹ̀ yorùbá tí ó wá ń pa ìtàn lásìkò yìí tí kò sọ pé ilé-ifẹ̀ ní orísun tàbí ibi tóun ti wá ó ní kí wọ́n lọ kíyèsí irú ọba bẹ́ẹ̀ kán sì lọ ṣàyẹ̀wò ẹ̀ dáadáa ó ní kó má lọ jẹ́ pé ọmọ àlè tí kì í ṣe ìran yorùbá ní irú ọba bẹ́ẹ̀. olúfọ́n ó wá kìlọ̀ fún gbogbo ọmọ yorùbá wípé orí ìtẹ́ òdùduwà tó jẹ́ baba ńlá gbogbo yorùbá ó ní ọọ̀ni ló jókòó lé èyí tó túbọ̀ sí wípé gbogbo ọba àti gbogbo ẹni tó bá ń pè rẹ̀ lọ́mọ yorùbá tòótọ́ òun náà gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún ọọ̀ni ilé-ifẹ̀ gidigidi ní lásìkò yìí.